Ìjàmbá ọkọ̀ gbẹ̀mí èèyàn méjì, àwọn méje farapa gidi. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò kan tó wáyé lójúnà márosẹ̀ Ṣàgámù sí Ọ̀rẹ́ ti rán èèyàn méjì sọ́run àrèmábọ̀. Àwọn méje tó farapa yánnayànna nínú ásídẹ́ǹtì ọ̀hún ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Aláròyé gbọ́ pé agbègbè J4 lójúnà márosẹ̀ Ṣàgámù Ìjẹ̀bú Òde Ọ̀rẹ́ nípínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní nǹkan bíi aago 3 ààbọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2023 yìí. Mọ́tò ayọ́kẹ́lẹ́ Chevrolet SUV kan tí nọ́mbà rẹ̀ jẹ́ WWW75MW ló lọ́ọ́ forí sọ tírélà kan tí nọ́mbà tiẹ̀ jẹ́ SRA584XB. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ojú pópó nípínlẹ̀ Ògùn abilékọ Florence Ope tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ fáwọn oníròyìn pé ọkùnrin 6 àti obìnrin kan tó farapa nínú ìjàmbá mọ́tò ọ̀hún làwọn ti gbé lọ sílé ìwòsàn ìjọba, nígbà tí ọkùnrin kan pẹ̀lú obìnrin kan tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà wà ní mọ́ṣúárì ọsibítù kan tó wà ní Ìjẹ̀bú Òde. Lórí ìjàmbá náà ló mú kí ọ̀gá àgbà àjọ ọ̀hún fi gba gbogbo àwọn awakọ̀ èrò àti ti aládàáni nímọ̀ràn pé kí wọ́n yéé sáré àsápajúdé pàápàá jùlọ lásìkò ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.